this is Bọ̀dá Muyideen. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú. Báwo ni ṣe? Àlàáfíà la wà. Kọ̀kọ́ jà farada. Alhamdulillah. Ẹ ṣé àdúpẹ́. Yes. Bó wá ní gbogbo Bọ̀dá Muyideen? Má parọ́. Ṣé tòótọ́ ni Dẹ́kun Abọ́lẹ̀ dóyàwó yín abẹ́ parọ́ mọ́? Ó dóyàwó mi ṣẹ́jú mi ní orí bẹ́ẹ̀dì inú yàrá ilé ìwé tó ló ń kọ́ fún mi tó kọ́ nú orí ilẹ̀ inú ṣọ́ọ̀ṣì náà. Abọ́lẹ̀ ń jàre. Ó kúkú ti dóyàwó mi ó ti dóná kí wá ní. Ní tó dó bẹ́ẹ̀ kò lè dá padà àbí ikùn. Ó ti ẹ̀wọ̀ ìjábọ̀lẹ̀. Ọ̀bẹ gé ọmọ lọ, ọmọ sọ̀bẹ nù. Ẹ̀sìn rẹ̀ o. Ẹ̀dá. Ẹ rí báyìí face to face. Ọjọ́ ìgbéyàwó yìí kí ló dé tẹ́ fún jújọ tẹ́ kojú. Mo jẹ̀yà láàárọ̀ kùtùkùtù ọjọ́ ìgbéyàwó ni. Ẹni gbádùn gbogbo ẹ̀yìn. Dáàdì Dẹ́pọ̀n Bólẹ̀ ní wáì tá a ṣe lè kó 300,000 tó ń kó fún wa pé ká lọ fi ra aṣọ wedding. Wáì tá a ṣe lè fi gbogbo 300,000 ra wedding material sí tán. Ṣé ọjọ́ tó wá lù yìí sí ẹ máa ṣe bí ìdìdìrín tá máa ṣe yín. Mo máa sunkún bí ìkòkò ni tómi ó máa dà wá. Tọ́rọ̀ mi bá ń du ọgbà station lọ. Wọ́n wá lù yìí ẹ̀kẹ́lò tí wọ́n lù yìí nìyẹn. Ìlú jọjúmọ́ mà ní ọmọ ti di bárakú mo gba kámú ni. Eyín yín tí wọ́n rà fún yín. Èmi mú mọ́ra bí gólí gbogbo ìgbà yẹn ni nígbà tí kò sí bí mo fẹ́ sá lọ. Eyín yín tí wọ́n rà fún iṣẹ́ ìgbàgbé ẹ̀ bẹ́ẹ̀. Àfá àjọ náà béèrè irùngbọ̀n sọ̀rọ̀ eyín rè. Èyàn dúró múlú eyín bá òun. Òfún mi lọ́mọ. Ìyà ò tó yà láyé ẹ̀ náà mi àdá. Bí ìyà bá tó yà èyàn ó kò bàtà rẹ̀ méjèèjì adélé eré jápa. Ẹni sùúrù. So ṣé rí nínú ayé ìyẹjà ṣètò tọrọ? Ẹ má blame me, don't blame me guys. Kò yẹ kí n ṣe irú soft buy but I will do it. Ẹ̀yin náà wo bí náà yẹn ṣe ń jó èmi náà gbà yẹn. Tẹ́ búlì mi. Ó sì ẹ̀ tó ìyá courtroom so. Kò ní dáwé ká. Kò mọ̀wé o. Kò mọ̀wé. Wọ́n ti tì mọ́lẹ̀. Dádì Dẹ́pọ̀n Bólẹ̀ kò ní dá fún yá. Daddy, you offend me so much. You pain me. You hurt me. Tó bá jẹ́ òfin tọlọ́pàá sí mi, I will forgive you. But you arrest me. Ó ní mi jẹ́ nǹkan kan. Ó ní who are me? Who is me? Mi ò lówó tó ẹ. Mo rí iṣẹ́ ńgbà yẹn ni. Alhamdulillah ṣá wá tọrọ jẹ lọ́wọ́ ẹ̀. Ṣé orí bí tó ti parọ́ ni pé ó ní pé mo wá gbé ìyá mi tọrọ owó, which is not that. Má pa irọ́, ìránṣẹ́ Ọlọ́run la pè ẹ́. Ògo tẹ́ fẹ́ lò yẹn ẹ máa rí lò. Torí tọ́mọ ológo ò bá lógo lò. Ojú ẹ máa rí. Nígbà tẹ́ sọ fún mi láàárọ̀. Ẹni tí ọ̀gá ẹsẹ̀ rẹ̀ ó tẹ̀yìn rẹ̀. Ẹsẹ̀ POS ní géètì abẹ́ẹ̀ṣe. Níbi ìsọ àwọn ní. Ó wà lẹ́nu POS mi lọ́wọ́ owó tí mo fi ṣe ó ti jánu ni. Ẹ tún ní ìsìn ẹ tún ti ń ṣe. Ẹ tún ti kí lẹ tún ṣe ní ìsìn báyìí. Bí mo ṣe wà yìí, olè lọ́pọ̀ ọmọ jẹ́. Àbẹ́ ẹ̀gbọ́ gbogbo iṣẹ́ ni iṣẹ́ tá a bá ti mólè mọ́lẹ̀. Security ni iṣẹ́ tí mo ń ṣe báyìí. Èló wọn fún yín sálárì. VGN. Adé ló wọn fún yín sálárì. VGN ni mo ń bá ṣiṣẹ́ báyìí. Èló wọn fún yín sálárì. Alhamdulillah mo ń gba 40,000 ní sálárì. Ṣé wọ́n fún yín lówó wọ́n fún yín lóúnjẹ ọ̀rá wọ́n fún yín lóúnjẹ tó sọ? Àbí ní owó yẹn? À ń rí sọwọ́ kúdúrú. So guys, àmọ̀ràn mi lélẹ́yìí ipe anybody Bọ̀dá Muyideen fóònù tẹ ní kò dá yẹn ń dá jẹ́ kí ó wà bí òkú ajá jẹ̀kọjà ayé rẹ̀ lọ. Ṣé rí fóònù yìí tí wọ́n bá lo bluetooth earpiece wọ́n lè gbọ́ nǹkan téèyàn gbọ́. Tẹ́ bá rówó bá kí lẹ fẹ́ bẹ̀rẹ̀? Ẹ ṣé. Tí mo bá rí owó báyìí for now ẹ jẹ́ kí n sì kọ́kọ́ face POS business mi yẹn náà. Okay. Because
téèyàn bá rí up to 1 million. Okay. Daily profit téèyàn máa rí lórí 1 million lórí iṣẹ́ POS abẹ́gbọ́ ó ti tó jẹ́ èèyàn nínú ayé téèyàn bá ṣe kọjá yìí orí èkúté ọ̀pọ̀lọpọ̀ ọmọ tá à ń pè lékúté eku ńlá là ń pè ní èkúté orí èkúté ó tó ọmọ ọdún 5 jẹ abẹ́gbọ́ láì bá sojú kòkòrò bọ́mọ ọdún 5 bá sojú kòkòrò ni ó pè é orí òkè tí ò tó ń mu gààrí. Okay, God bless you. So we need fun. Brother Muyideen, ṣe bẹ́ẹ̀ máa rà láti bí. Mo máa rà láti bí. Àwọn èèyàn ní kẹ́ pàkà ẹni sùúrù o tá a bá ṣe ń rí la máa sọ fún yín. Èmi ò Brother Muyideen tí bẹ́ẹ̀ bá gbowó wọlé tí n bá ti wá bá yín padà pé kẹ́ ẹ fún mi lówó ẹ sì rẹ́kọ̀dù mi kẹ́ ẹ post. Mi ní sọ jù bá ń lọ ẹ má bò mí ó yẹ pàkà nọ́mbà yín. 60 45 55 55 55 and I mean 70 95 95 Keystone Bank. Keystone Bank. Muyideen Adégòkè Emmanuel ló máa gbé wá. Ẹ gbà ẹ wọnú bá mi mú wọn lọ́nu bedroom ẹ bá sọ ṣe understand. Okay ma. Ẹ gbé báàgì yín lọ kẹ wá lọ wọ aṣọ ìwá ẹ lọ. Okay. Mo fún yín lélẹ̀ nínú ọjà tí mi ta. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó yẹ lọ́nu bedroom kẹ lọ change. Òkun kì í gbẹ ọ̀sà kì í gbẹ. Ẹ fàdúrà lẹ̀. Owó kì í tán lápò wọjọwọjọ Star Lady mọ́mí Star Lady gbogbo ibi tẹ́ ẹ ti mú owó yín ò ní tán bẹ́ẹ̀ o owó yín ó máa pọ̀ sí ni o mọ́mí Star Lady láṣẹ Ìdùmarè owó yín ó máa pọ̀ bí àgbàrá òjò ní látòní lọ lọ́la láhàúlà wàlá kùátà ìlà abẹ́là ilẹ̀ azim. Àwọn aládùn tó yìí dáńgbáńgbá. Tẹ́ ẹ bá ti rí mi ọkọ mi ni ìyàwó Muyideen eku yọyín àbí kò dàbí. Muyideen eku yẹyẹ wo lẹ́bẹ̀ rí. Ẹ̀ǹkọ́ yára náà lògùn gbé. Kí ni gbogbo ẹ̀yin obìnrin ń wò láti ẹjọ́ ìdá àti kìmí mọ́lẹ̀? Àbí dáàbò ẹ̀pọ̀. Bẹ́ẹ̀ lẹ́kùn Muyideen. Aláàtì ti ń wọlé o. Aláàtì ti ń wọlé.